ó ga o ó lágbára gidigidi o ọ̀rọ̀ àwọn ọmọ National Union ní Lagos State ibi tọ́rọ̀ wọn ń lọ lọ́wọ́ yìí kò tiẹ̀ wá fẹ́ yé èèyàn mọ́ rárá abọ́lọ́rọ̀ Legacy tún ti tẹ̀ sójú Tafasego gidigidi bẹ́ẹ̀ ni ó sọ òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Tafasego ó tún wá challenge ẹ̀ pàápàá wípé tó bá ṣùọ̀ fún Tafasego wípé òun ni current state chairman ní Lagos State wípé kí Tafasego lọ já ọ́fíìsì tí MC Olúọmọ ń lò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí state chairman nígbà tó wà lórí seat kó já ọ́fíìsì yẹn kó bọ́ síbẹ̀ kó jókòó lórí àga MC kó wá ṣe fídíò kó rìkọ́ọ̀dù ara rẹ̀ kó wá fi sórí social media kí gbogbo ayé ó lè rí wípé lóòótọ́ Tafa ó ti di state chairman NURTW ní Lagos State pé gbogbo àwọn lẹ́tà ẹ̀ẹ́dì tó sì kárí orúkọ Olúọmọ náà kó cancel gbogbo orúkọ Olúọmọ kó kọ orúkọ ara ẹ̀ sí tó bá ṣùọ̀ fún eléyìí lágbára ṣẹ́ ẹ̀yin èèyàn mo máa tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DJ Naija Television ṣàlàáfíà ni mo ṣàtúbà yín ní dédé àsìkò ìbò lójú ọjọ́ lọ́dọ̀ tiyín lórí ọ̀rọ̀ àwọn ọmọ National Union ní Lagos State tá a ti mú wá láti bí ọjọ́ mélòó kan báyìí wàhálà wọn ó sì ń lo left and right kò tí ì lodò lọ sinmi bí àwọn Olúọmọ nation bí wọ́n ṣe ń sọ gbàs sí àwọn Sego nation bẹ́ẹ̀ làwọn Sego nation náà ń ju gbòs ni wọ́n fi ń dá padà lọ́wọ́ yìí Abọ́lọ́rẹ́ Legacy ó tún ti sọ kò bá kò gbé ọ̀rọ̀ okò ọ̀rọ̀ ńláńlá òun ló sọ ránṣẹ́ sí Tafasego àtàwọn Sego nation pátápátá nípa wípé Olúọmọ náà ṣe lọ́gá wọn gbogbo wọn kàn ṣe ń represent Olúọmọ náà ni pé àmọ́ tó bá wá ṣùọ̀ fún wọn o kí Tafasego kó bọ́ta kó sọ̀rọ̀ sí Olúọmọ directly kó mọ̀ pẹ́ kọ́nà pé ó ní sàn láàrin ajé ló mú ní pẹ́ kọ́nà eléyìí tún ga jù ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán Abọ́lọ́rẹ́ Legacy wọlé kẹ́ ẹ tún gbọ́ gbogbo àwọn kò bá kù gbé ọ̀rọ̀ tó tún sọ ránṣẹ́ sí Tafasego lọ́tẹ̀ kéde má bá mi fò opinion tiyín lórí ẹ̀sẹ̀ kọ́mẹ̀ntì fọ́nrán yẹn rèé ẹ jẹ́ ká jíjọ wò. Sego gàlégàlé ẹ̀ ń pọ̀ lóòótọ́ gọ́vnà ò jẹ́ nǹkan kan lójú ẹ̀ òní wọn máa pàṣẹ lé gọ́vnà lọ́wọ́ ni ó máa ń sọ lẹ́yìn ó dẹ̀ máa ń sọ wájú ó ní gbogbo ẹnu tó ń lélẹ̀ ni a sọ fún ẹ níta gbangba pé o ò mọ nǹkan kan ìdí bàbá ọmọ lọmọ boko ní gbogbo ọ̀nà ní gbogbo wájú junilọ gbogbo ọ̀nà lÓlúọmọ fi jù ẹ lọ Olúọmọ kì í ṣe ẹgbẹ́ ẹ ní gbogbo ọ̀nà Olúọmọ ò dẹ̀ ṣe tó máa fi ta yín báyẹn wọ́n tún sọ gbogbo tó ń sọ tó ń rí fa padà ṣe tó ń rí fa padà tó sọ pé tó bá tó bẹ́ẹ̀ first challenge mi tí wọ́n kọ́ máa challenge yẹ báyìí Sego tó bá tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ ọkọ ní ẹ lóòótọ́ dárúkọ Olúọmọ kó dárúkọ pé Musiliu Àyìndé Akínsọ̀yà ni mò ń bá wí tó bá tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bàbá kan ìyá kan ló bá bí ẹ tó bá jẹ́ pé bàbá kan ìyá kan ló bá bí ẹ tó jẹ́ pé lóòótọ́ Awíkóńkó ní ẹ tó jẹ́ pé lóòótọ́ aṣàjẹmáṣẹ ní ẹ má sọ pé àwọn ará bímọ sàpákátàrà báyìí láàsìntọ́ dárúkọ Olúọmọ kọ̀yànkọ̀yàn lẹ́nu ẹ ìgbà ilé mímá tó gbà ẹ pé you are bold láti èní lọ gbogbo ṣó tó ṣó yẹn tí ò bá lè dárúkọ Olúọmọ á jẹ́ pé òde wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùn tó jẹmọjẹmọ ó dà láàmù tó ń jẹ lábá ògiri dárúkọ Olúọmọ dárúkọ ẹ má sọ pé ará bí ìyẹn lèmi máa fi mọ̀ pé ó bóòdé lè sọ pé àwọn gbogbo àròkò tó ń jù yẹn àwọn ò rí Ọlọ́run Olúọmọ ò tiẹ̀ rí ara kò sọ ò tí ì dárúkọ gbogbo ayé mẹ́rin tó ń bá wí ìwọ náà wà dárúkọ Olúọmọ dárúkọ pé ó ti sọ ó ti là ó ti ní former state chairman ẹ̀ tó kú òǹbí Olúọmọ ò tí ì ṣe former gbọ́ dáadáa sétí ẹ tí o bá fẹ́ pé Olúọmọ ní former ó di ijọ́ tí kí ló ń pè paper letter heading tó wà lórí ìwé tẹ fi ń ṣiṣẹ́ yẹn ó dá another second ẹ má bá ń kọ́ gbogbo challenge mi lẹ́ o another second challenge fún Sego meeting yìí tẹ bá fẹ́ tẹ ti ṣe yẹn letter heading yẹn fi nǹkan tó wà lórí letter heading yẹn hàn wá jẹ́ àwo orúkọ tó wà ń bẹ̀ jẹ́ àwo position ẹ̀ ń bẹ̀ jẹ́ ká wo position ẹ nínú letter heading tí o fi ń ṣe meeting yẹn tí wọ́n bá send letter wá láti Àbújá jẹ́ ká wo letter heading tó fi ń address wọn ṣé wọ́n ti yọ orúkọ Olúọmọ kúrò ńbẹ̀
ó di méjì. Ìkẹta, ṣé wọ́n ti fún ẹ ní certificate of chairman níbẹ̀ yẹn? Ṣó ti rí pé ọ̀rọ̀ làákàyè lájọ́ ń dùn láàrin ara wa yìí. Jẹ́ ká jọ sọ̀rọ̀ ọgbọ́n fún aráyé kọjọ gbọ́. Òun dúdú ojú àwọn èèyàn, èmi dẹ̀ máa prove àwọn èèyàn, èmi máa prove fáwọn èèyàn pé onírọ́ ni ẹ́. Àwọn tí ẹ máa pẹ́ bàbá Legacy yẹn ń parọ́, jẹ́ ká wẹ́n tó ń parọ́ láàrin èmi àti ẹ. Àníṣẹ́ Olúọmọ ò tí ì jẹ́ fọ́mà lẹ́nu ẹ̀, kò gba ẹnu ẹ̀, kó ló gbá lẹ́nu ẹ̀. Olúọmọ ò tí ì ṣe fọ́mà níwájú ẹ̀ pé ìwọ ń sọ pé ohun kan tó bá gbàgbé síbí wọ́n máa wá gbé, wọ́n máa fi mọ́tò gbé lọ fún wọn, ọ̀chẹ̀ ní fi díẹ̀ ṣe gbé mọ́, wọ́n máa fi mọ́tò ilé iṣẹ́ gbé lọ. Tó o bá tó bẹ́ẹ̀, tó bá jẹ́ pé orúkọ tó sọ ẹ́ tí bàbá àti ìyá sọ ẹ́ lọ́jọ́ súná, tó bá ti di next meeting, jánu state officer, já inú síìtì ibi tó lu ọmọ máa jókòó sí, kó lọ jókòó síbẹ̀. Àní ó kàn ń jánu ni, ìjánu ẹṣin lásán. Ṣé o mọ̀ pé gbogbo challenge tí mo ń dúró fún ẹ yìí kò tí ì ṣe, ó ti lé ní oṣù méjì mẹ́ta ń sìn tí mo ní lọ já inú ọ́fíìsì Olúọmọ. Tó bá jẹ́ pé ó gbàgbé nǹkan síbẹ̀, tí ó bá gbàgbé nǹkan síbẹ̀, jẹ́ àmọ̀ bóyá Olúọmọ gbàgbé nǹkan síbẹ̀ àbí ó gbàgbé nǹkan síbẹ̀. Ìwọ lọ jánu bẹ̀ kó jókòó síbẹ̀ ká tiẹ̀ mọ̀ bóyá ṣáàmà ni ẹ́. Ó di mélòó? Ó ti di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin, gbogbo àwọn tí wọ́n wá sí state council, ó mọ̀ wọ́n náà, dissolve wọn. Dissolve gbogbo àwọn tí wọ́n sọ pé sẹ́ àwọn ò tí ì gbà ẹ́ ní chairman. Ṣọba kíkàn ṣe gbogbo state officer ló ń wá. Àwọn kan wà tó jẹ́ pé chairman ni wọ́n lọ́ndà NURTW Lagos State tí wọ́n bá ẹ ṣe, tí wọ́n tí ì gbà as chairman torí pé wọ́n tí ì lu table fún ẹ. Àwọn tí wọ́n tẹ̀lé ẹ lọ yẹn lọ dissolve wọn wò ká tiẹ̀ wá agbára ẹ náà. Jẹ́ ká wo agbára tó ní, dissolve wọn wò. Ó di mélòó? Ó di mẹ́rin. Lẹ́nìí ó wá ń sọ̀rọ̀ láàrin gbogbo àwọn èèyàn. Ó ní àwọn onímárúwá agbára ẹ̀ ò ká. Sego, tó bá jẹ́ pé o bá tó bẹ́ẹ̀ lóòótọ́, tó bó ṣe péra ẹ, dissolve àwọn onímárúwá yẹn, dissolve àwọn tí ò tẹ̀lé ẹ, dissolve àwọn tí ò bá ẹ lọ. Ó yẹ kó wá sọ nǹkan tó sọ fún yín ní meeting tẹ́ ṣe lánàá. Ṣé o mọ̀ pé nísìnyí jẹ́ ń sọ fún ẹ? Ó ní fi orí Ṣèyí àti gọ́vnà gbára wọn, kò ń ṣèwọ. Àtọ̀hún ni wà ní ìwọ ló máa júwe ilé yín fún ẹ. Sego, meeting wo lẹ ṣe lánàá? Meeting tẹ́ ṣe lánàá kí lẹ sọ ní meeting? Kí ló wá ń jábọ́ lẹ́ni, kí ló wá ń sọ lẹ́ni? Tó bá tó bẹ́ẹ̀, ìwọ lọ dissolve wọn. Dissolve Márúwá. Kí ni gbogbo tó ń sọ yẹn? Ó ń jánu ni o, Sego ń jánu ni o pé òun lè dissolve Márúwá, òun máa dissolve kíní kan, òun máa ṣe kíní kan. Mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ láti dissolve wọn. Now, láti ìgbà tí even ìgbà tí Olúọmọ wà ń bẹ̀ kó tó di pé wọ́n step aside and Olúọmọ ṣì ní authentic chairman as torí pé òun lórúkọ ẹ̀ ṣì wà ní orí lẹ́tà heading tí wọ́n fi ń address Lagos State. Sego, orúkọ ẹ̀kọ́ ló fi ń address Lagos State. So má tí máa pe Olúọmọ ní former. Olúọmọ tí jẹ́ former. Ṣẹ́rí dìmánà yìí ó wá gbogbo ọ̀nà láti sọ Olúọmọ lẹ́nu, láti jẹ́ pé káwọn èèyàn máa rí Olúọmọ as aláìdá èèyàn. Ṣé torí pé Olúọmọ dákẹ́ kò sọ̀rọ̀? Sego ń fi ojú olóore gúngi, òun fi ẹni tó gbà ẹ́ nígbà ẹ̀rùn. Òjò ní kọ́kọ́ ló máa ń léèyàn wá eré o, òòrùn náà máa ń léèyàn wọlé. Nígbà tí ojú ń pọ́n igun ẹ̀, àwòdì Olúọmọ bá ẹ rà, àyàfi àdàbí tí ò bá wá gbá rẹfújí lóṣòdì rí lókù, tí ò bá wá gbá rẹfújí lákàtà Olúọmọ. Ṣé Olúọmọ ti wá gbá rẹfújí ní Lagos Island rí?
ṣé Olúọmọ ti wá gbá rẹfújí nílé ẹ rí ṣé Olúọmọ ti wá gbá rẹfújí lákàtà ẹ rí àdàbí tí ò bá wá gbá rẹfújí ní àkàtà Olúọmọ tó ń sùn tó ń jí tó dẹ̀ ná owó Ọ̀ṣọ́dì owó tiẹ̀ tó ná fún ẹ. Ó lágbára ó lẹ́tìkẹ́ ó gbẹ̀nù tán ẹ̀yin èèyàn mi ibo gan lọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò National Union ní Lagos State ibo ló fẹ́ já sí gan torí gbogbo gbàgbós tó ń lọ láàrin wọn yìí mo mọ èmi kankan tí mo kàn mọ̀ dájúdájú òun náà ni wípé ìgbà tó bá fi máa yá tó bá máa pẹ́ tó bá máa yá àṣà àmọ́ ẹni tó jẹ́ state chairman gangan àmọ́ ẹni tó ń lọ àmọ́ ẹni tó ń dúró bẹ́ẹ̀ ni ojú wo lẹ́yìn wá fi wo ọ̀rọ̀ yìí ǹjẹ́ yìí tẹ̀ lérò wípé Tafawa lè come out direct láti challenge Olúọmọ àbí yóò kàn mọ sọ̀bẹ̀ ní kọ́nàkọ́nà yóò mọ̀ pé kọ́nàkọ́nà sọ̀rọ̀ ẹ̀ náà ni ṣùgbọ́n ṣá ibo gan lọ̀rọ̀ wọn ló máa já sí. Ẹ̀yin èèyàn mi ẹ máa jù opinion ti yín sí comment ẹ má wàá gbàgbé tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín tààrà lórí Facebook page wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa like and share fídíò kó dẹ̀ máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà ká tún pàdé láyọ̀ àtàláfíà.